Ayọ̀mídé ni wọ́n ní tẹ́ ẹ bá wá délé kẹ́ ẹ paṣúná rẹ̀ dà kẹ́ ẹ paṣúná mi fún kẹ́ ẹ ṣọ́ kò kú mọ́. Ìtumọ̀ ẹ̀ ni wípé ọmọ yín ò ní kú mọ́. Àmín bàbá. ẹ wá wò tó bá di ní àárọ̀ ọ̀la níṣẹ́ kó tó di iṣẹ́ mi ò kúlọ̀ kú láàárọ̀ ọ̀la kẹ́ ẹ tètè gbé dẹ́yìn àkọ́kọ́ lọ wẹ̀wẹ̀ ná ẹ wà yanjú àwọn owó òun. ẹ gbàlẹ̀. Ẹgbẹ̀rún 5,000 ní 5,000 ọwọ́ àkú èlò báyìí. Ara owó yẹn kò sí lára 100,000 afúnilérè ni. Bàbá àjẹmọ́nú obì àgbàlélẹ̀. Ẹ wò èyí tọ́lá yé owó yín rè o owó yín rè iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ ẹ yo ọ̀tán wọ́n ní kẹ́ ẹ tètè mọ́ lọ kẹ́ ẹ tètè dé láàárọ̀ ọ̀la títí iṣẹ́ mi ò kìlọ̀ kù láàárọ̀ kẹ́ ẹ wá kó ṣéǹgì tó kù kẹ́ ẹ máa mú wọ̀ ṣe gbọ́. bó ṣe jẹ́ nù. ẹ máa padà wá rí yín lórí ọ̀nà tí a sọ. kò sábúrú ọ̀kàrẹ̀ ọkùnrin náwó bá ń bi tàdé òní o ọ̀kàrẹ̀ ọmọ dáadáa. ẹ dákun ẹ bá kéṣà tí ń bẹ lẹ́nu ọ̀nà kí wọ́n wọlé ẹ rọra o. egun ayé kò dúpẹ́ lọ́ọ̀dọ́ orí ìdílé o ìjọba tó ń lọ lọ́wọ́ ìrìn ọwọ́ dé egun ayé gbà ara rẹ̀ ọ̀yá o. ẹ dákun o ẹ bó bàtẹ tẹ́tẹ́ ń lọ o. akẹ́lọ́dún àwọn ọmọ lóde ìlú lọ́dún akẹ́lọ́mọ àwọn òde ìlú lòun ará lòun àgùnlò èrò lòun akọ́jà ẹ̀dá lẹ́yìn ẹ̀dá tẹ̀mí sí eré òrèrè làkèrè fi pòjò òrèrè dákèrè báyìí pòjò ìlú Olódùmarè gbámú ẹ̀rọ ayé ní wí lọ́dún òní ẹjọ́ wọn gbà kára rẹ̀ ò yá ẹ̀wọ̀n gbọ́n tẹ́ wí dáadáa ẹ̀wọ̀n gbọ́n irọ́ o yo n ò yájú sí ṣẹ̀ṣẹ̀ ẹ wò ó ẹ̀dùn o èmi gbọ́ ti yín ẹ̀yìn náà kẹ́ fẹ́ tẹ́tílẹ̀ kẹ́ gbọ́ ti tèmi wọ́n ò tí ì parí iṣẹ́ wọn wọ́n ti ń bò mí ní 5,000 sángílítì mo jókòó mi látàárọ̀ wọn pa 1,000 kan wọ́n tún á ṣèlérí táwọn ń fún mi ní 1,100 náírà èyí ò tún bọ̀ bá mi wá ní mọ̀ ṣe ẹ dákun o wọ́n ṣe ẹ̀ẹ́dẹ́ ìwọlé ọ̀kadà ẹ̀dú ọ̀kan kálukú ọmúra rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ẹ́dú ọtí kẹ́mi náà dádúró tèmi wọ́n ṣe ni ọwọ́ ńlá ni. Ìgò mẹ́ta ọdún kèlò lógójì. Ìgò mẹ́ta dọ́dọ̀ọ́dọ́rùn-ún ọdún ni o. Ìgò mẹ́ta ọdún wo ló máa jẹ́ náà? Ọdún ni o. Ṣó gbádùn? Ṣé mi? Ẹnì kejì. Ibo ló ń lọ? Ibi tó rán mi ni. Ibi tí ń rán ẹ. Èmi rán iṣẹ́. Ó dà má bà mí lọ mọ́. Mi ì rán ẹ mọ́. Ṣé wàá bọ́lẹ̀? Mo ní mi ò rán iṣẹ́ mọ́. Saheed, ṣé wàá bọ́lẹ̀ sí? Ibo lẹ ń lọ màá o. Ibi tẹ́ ẹ rán mi ni. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí. Kò tó kọ́ máa ròyìn yẹn, o tún fẹ́ lọ bá bàbá yẹn. Òótọ́ dẹ̀ nìkan tó sọ o. Nǹkan tó tiẹ̀ wá ń ṣẹlẹ̀ ẹnu lé lẹ́nu ọjọ́ mẹ́ta tiẹ̀ wá ya èmi lẹ́nu. Ó tojú sú mi. Ọmọ kan ló tún rọ̀ṣì lọ sọ́sibítà yẹn. Ọlọ́run nìkan ló mọ èsì ìdánwò tó máa jáde fún wa lẹ́nìí. O fẹ́ lọ bá bàbá yẹn àbí? Àwọn wo ló rán mi lọ bá? Kò níbi tí wọ́n lọ. Wà lọ. Gbogbo ìjà tó yẹ kó máa kó fẹ́mi nínú ilé yìí, wàá máa kó jà lọ síta. Ṣé ìjà ta ó rò pé ó sàn ju ìjà tẹ́mi máa kó fún ẹ lọ? Ó tiẹ̀ ló sì ń bẹ̀. Ọmọ pupa tiẹ̀ wù wọ́n náà. Màá gbọ́ bó ṣe ronú. Èmi gẹ́gẹ́ bàbá Sami àtù.
tíkẹ́ẹ̀tì fún mi kọjá jáde. tí mo bá yẹ ìyá ẹ ló máa gbẹ̀lẹ̀ tí mo bá yẹ kọjá àwọn tí kọjá ọ̀làbí kà èmi tó jẹ́ ìjà mi ò dá ìjà mi bíi ti kìnìún ni bọ́ọ̀sẹ̀lì ni màá máa lò fún ẹ gbà ni màá máa lò fún ẹ. Bàbá o. Bàbá, ẹ káàárọ̀ o. Bàbá, báwo ni bàbá ṣe sọ? Bàbá. Bàbá kú. Bàbá tẹ̀mí àti ẹjọ́ oníyàwó. Mo ti àwọn ọdún ṣẹlẹ̀ mi ò tiẹ̀ mọ̀ bí tí mo fẹ́ gbé gbà sí jọ mú fọlọ́hún bẹ́ẹ̀. Ọmọ kan ṣo tó kù lọ́ọ̀ mi kò gbọ́dọ̀ kú. Nǹkan tó bá máa ṣe ni kò fi ṣàánú mi fọlọ́hún bẹ́ẹ̀. Ọmọ ẹ kì yóò kú bí kì í ṣe yíyẹ. Ọmọ ẹ ò ní kú. Àwọn àgbà bọ̀ wọ́n ní tí ẹṣin bá dání èèyàn máa ń tógun ni. Ẹni tó bá dẹ̀ máa ṣe ìnáwó tèrò máa pọ̀ á nírin ẹsẹ̀ àwákùnrin ẹsẹ̀ wa ni. Bó tún mọ̀ pé mi ò mọ ọkàn mi I'm not used to gbogbo ibi tá à ń tojú bọ̀ yìí. Bàbá kan wà sí Bàbá yẹn níjọ́ tí mo ní problem tí mo lọ bẹ̀ mo di owó sára bí pé iṣu mọ̀ kó bá mi sọ̀rọ̀ mo débẹ̀ ó kàn ní kí n ṣàdúrà sómi kí n mú ni kò gbàjú 500 naira lọ́wọ́ mi. Bó ni bàbá náà? Badagry. Kí la máa ṣe báyìí? Kí la máa ṣe? Adé tí ẹ yé mi rárá ni mo. Kò yẹ àṣà lè máa wò kọ́ mọ́ tún ṣe báyìí kó mọ́ wa lórí. Àbí ká lọ bá àti Ìyábọ̀ ni bóyá wàá mọ̀ nǹkan táwọn máa ṣe fún wa. Àti Ìyábọ̀ ṣé wọ́n pawọ́dà ni ṣé babaláwo